tí ẹ bá ti wá ń bí léèrè pé kí ló dé tẹ̀ takò sẹ̀ríà gan ẹ wà máa sọ̀rọ̀ òkònú ẹni wọ́n gèrí wọ́n ó gé orí wọ́n máa gé apá gbogbo tẹ́ ẹ máa sọ ẹ bá tá a lè ṣe tó bá ṣe pé àwa la ní authority ṣùgbọ́n ti jẹ́ pé oríṣiríṣi èèyàn ló wà kírísítẹ̀n wà ẹlẹ́bọ wà tí wọ́n bá náà lófin tàwọn òfin wọn ni wọ́n lò fún wọn bí nàìjíríà ṣe rí gẹ́lẹ́ nìyẹn lẹ́yìn education tí a mú wa ladder school level dé degree dé master dé professor àwọn kírísítẹ̀n náà dé àwọn náà dá tiẹ̀ náà lẹ̀ ẹ bá ní bí àwọn ẹlẹ́bọ lórí kìnìún dálẹ̀ so tẹ́lẹ̀ bá takò sẹ̀ríà ọmọdé takò tó láyà ìmọ̀kan ní kílọ́mọ̀ pa sẹ̀ríà wọn ò lè yọ kúrò ní òfin nàìjíríà tá a bá lọ kóòtù ọ̀dà padà pé sẹ̀ríà wà kò sí tẹ́lẹ̀ sí òfin nàìjíríà ni kò sófin nàìjíríà kẹtẹ́ bí kóòtù kẹta ọ̀tàkù bẹ́ẹ̀ náà òbí ọlọ́pàá wọn lọ́pàá kó mú wa tó bá gbèsè sẹ̀ríà ọlọ́pàá wò ní ìwọ̀n àti òǹgò ní lẹ́wọ̀n tó bọ̀ ọlọ́pàá lè mú wa kò lè mú wa jìnnà afá tó sọ yí pé ọ̀sáyè tó sẹ̀ríà ẹ sọnù ọmọ kí tó bá sọ fọ́ọ̀tì yẹn jọ sọnù papọ̀ ìdíje òṣèré yín bẹ̀rù tó gbé ìlẹ̀mẹ̀ sí ẹni tó gbọ́ tó ẹ ti takò sẹ̀ríà nàìjíríà gómìnà ló takò ni o ọba ló takò ni o ọmọwé ni o abẹ́jọ́ ọmọwé. òfin tí Islam gbé kalẹ̀ náà pè ní sẹ̀ríà kìí sí òfin èmi kìí sí òfin rẹ̀ wọ́n láti àkẹsọ pé ibi tá a ti gbọ́ra wáyé láti wá máa lo sẹ̀ríà ó ń tọ̀ gọ̀ kí lọ́kàn èmi àti ọjọ́ gbọ́ra ayé nínú sẹ̀ríà ọlọ́run ní sẹ̀ríà níbi àti ọjọ́ gbọ́ra ayé bá àbájọ gbọ́ra wáyé àárín àwa àtàwa lójó sí kíni èmi àti ẹlẹ́jọ́ takura kọ̀ọ̀kan sẹ̀ríà ọlọ́run kódà tá a bá níbi sẹ̀ríà gan tó o bá lọ lẹ́rìí tẹ́mi náà lẹ́rìí ara sẹ̀ríà ni pé káàbí ẹni afẹ́ dájọ́ fún lórí pé ẹ̀rí tá a fà yìí fi ilẹ̀ sẹ́ni ká fi dájọ́ fún ọ ni àbí ẹ̀rí tí a fà yìí fi ilẹ̀ ìyẹn ni pé tí mọ́sálà tá a fẹ́ dájọ́ lórí tó wá kú sọ́nà méjì pé táwọn afá sọ lé lọ́pọ̀ méjì ìwọ mú kan èmi mú kan a máa wá sọ ìdájọ́ méjèèjì kalẹ̀ pé ìwọ tá a fẹ́ dájọ́ fún yìí o àwọn afá kan lọ báyìí àwọn afá sọ pé mú kan nu méjèèjì tẹ́ni ẹ bá ní èèyàn kí ẹ lò fóun ìyẹn lálò níbi tó jẹ pé àwa èèyàn la jiyàn lé lórí àti wá ti bọ̀ òfin méjèèjì lásìkò ni àtẹ̀tọ́sọ yé àtẹ̀tọ́sọ kí ni o tọ́sọ bí mo bí o bá yẹ àdékò òfin máa pé méjì òfin náà pé báyìí káyé ṣe àdékò òfin tó ń ká sí báyìí níbo wọn làfà àti rí tí ó rí lẹ́ẹ̀tì mọ́rọ̀ sẹ̀ríà àti àwọn afáta jalà náírà kí ló jẹ́ wọn ìfẹ́ nú wa là máa fi jà kèsì kùránì tá a bá ta kùránì níbi tuntun kùránì ìfẹ́ nú wa la fi tó kó bá wa kùránì ò ní ṣe ti kó níbi tó ṣe tọ́wà tá a bá ta kó ara wa níbi afẹ́tú àdìsí ò ní kó níbi tọ́wà ìta méjì bá tu sí ni ó ṣe ni ó yàtọ̀ àti àdìsí ò ní yàtọ̀ ìjọba pẹ̀lú sẹ̀ríà Islam òní kẹ̀kẹ́ ṣe pọ̀ mọ́kànlá fún wa that's number one. Number two, ìjọba pẹ̀lú sẹ̀ríà Islam kò ní kẹ̀kẹ́ ṣe pẹ̀lú ipé àwọn kan yarí gbogbo ìjẹ́ yarí ẹ̀kọ́ àrípapọ̀ wọ́n lè torí pé yarí kí wọ́n sọ pé wọ́n lè lo sẹ̀ríà á lo sẹ̀ríà tí bàbá yarí tó wọ́n lọ́wọ́ fẹ́ sẹ̀ríà àwọn kan mẹ́ta àfẹ́ wọ́n lọ́wọ́ fẹ́ lọ́dọ̀ ara rẹ̀ àmọ́ àwa sí kíni agbọ́lọ́ ti agbọ́ lẹ́yìn náà ẹwà bí àfá lẹ́rẹ̀ àfá mọ̀ ọ̀rọ̀ sọ lébẹ̀rẹ̀ wọ́n náà sọ pé sẹ̀ríà àwọn olóṣèṣẹ́ àfà hukumul jahiliyyah ti yàgbogbo lẹ́yìn sẹ̀ríà kílọ̀mọ̀ tí ń bẹ lẹ́yìn gbogbo tó bá rí kọ́ wà lẹ́yìn sẹ̀ríà jahiliyyah ni àìmọ̀kan ǹjẹ́ ń pè ní àìmọ̀kan ní Islam pé tí ọba ti bá ń tọ́lọ́ ń wé àbí ànábì wé àbí ọba Islam mu kì í ṣe Islam ló gbé kalẹ̀ jahiliyyah ni period kí Islam tó dé àbí period tí wọn ò lo tí Islam mú dé jahiliyyah ni àsìkò tá ń lò nígbà tí Islam wà tí dé àbí àsìkò yẹn ó tó repeat ara rẹ̀ àyẹ̀wò á drop ìtọ́lọ́ mú dé ìwé ní ìsìláwùjọ wa Nàìjíríà jahiliyyah ni darí wa gbogbo ókùnmù tí wọ́n ń lò Nàìjíríà ókùnmù ní jahiliyyah kẹsẹ̀ ókùnmù láì tán pè ní sẹ̀yà ẹwà bí àfáà rẹ̀ bí ẹgbẹ́ bí kò hàn sọ tí mo fẹ́ sọ yóò àfà ókùnmù ní jahiliyyah tí yẹ gbogbo ṣé ti àwọn tí èsì Islam lẹ́fẹ́ ni ọmọ náà sọ mí náà yóò kúmọ̀ ní qawmin yu'minun ọwọ́ yìí pinnu ta ni ọ̀dà nídàjọ́ ta lọ́dà nídàjọ́ ta lọ́dà kọ́dà ìjọ́ òfin wo ló dá kálò tó yàtọ̀ sí òfin Ọlọ́run tí wọ́n pè ní sẹ̀ríà tó bá jẹ́ pé ìbàjẹ́ ń tọ́ gbọ́ lọ́hùn gbọ́ tí ẹ̀ ń ṣe bá da yín lójú. irú tá a fẹ́ ìwà ṣẹlẹ̀ ká wá ṣẹlẹ̀ ìgbà yà rẹ̀ bí mùsùlùmí kan àti kèbèrè kan ń jà ní kèbèrè bá ní ẹjá gbé ẹjọ́ yìí ká gbé lọ wájú ànábì kọ́ bá ní fi ṣẹ̀rí àdá kèbèrè bá yà wípé wọn lọ ọ̀dọ̀ àwọn tí wọ́n ń gbẹ́jọ́ lọ́dọ̀ wọn before kánàbí tó dé iná lọ wọn lọ mùsùlùmí lọ́ta kó ṣẹ̀ríà kèbèrè kan sọ pé ṣẹ̀ríà lòun fẹ́ lọ́lọ́ bá sọ àyà kalẹ̀ torí ẹ̀ ipe ẹ̀rẹ́ àwọn tó láǹgbọ́ lọ́gbọ́ yuriduna an yatahakamu ila taghut ṣé ibi ìkẹtí ọ̀tẹ́mọ́tọ́ lọ́nà tí wọ́n máa gbé ìdájọ́ yìí lọ ọkọ̀ ni wọ́n mẹ́rù wọn yẹ fúru bí a ti sọ fún yín pé kẹ́ẹ̀kọ́ yìí sí àwọn nǹkan yìí nígbà tí Islam ti dé wa yuridu shaytanu an yudillahu dalalan ba'ida àmì èsù fẹ́ sọ wọn nù ní ìsọnù tó jìnà afá tó sọ yí pé ọ̀sáyè tó sẹ̀ríà ẹ sọnù ọmọ kí ó tọ́ bá sọ fún ọtí ẹjọ́ sọnù papọ̀
ìdíje òṣèré yín bẹ̀rù kí ó bẹ̀rù lẹ́mọ̀ àwọn afáàtọ̀ lọ ṣe ṣẹ̀ríà pọ̀ lẹ̀ abẹ́bẹ̀ ni àwọn afáàtọ̀ lọ ṣe ṣẹ̀ríà wọ́n pọ̀ lẹ̀ ya máa tẹ́ ìjọ ìrìnà tó mélòó bó ṣe ká sọ lábáwá olójú lábátẹ́ ẹ̀ máa sọ ó sì lójú lábátẹ́ lè tù lẹ́yìn pé pa ṣẹ̀ríà ní àwọn afá pọ̀ ẹ̀ lè rí wọn kátàkù ṣẹ̀ríà lẹ̀ bí tó bá yé yẹ̀ dáadáa èyí tó tẹ̀lé ó ṣeéṣe kí ọ̀pọ̀lọpọ̀ yóò ti rìn lọ Amẹ́ríkà àbíkẹ́ ti rìn lọ Europe kẹ́ ti wá pàdé àwọn àbíkẹ́ kó tíra àwọn mustashirikun àbáwọn tí wọ́n máa ń lu àwọn àfá láti máa fi dàárín mùsùlùmí àwọn kan gbàbọ̀dẹ̀ wọ́n ti lọ kó tíra àwọn tí wọ́n kọ tíra láti fi takò Islam wọ́n ṣe mùsùlùmí láwọn tó kọ tíra yẹn tíra àwọn yẹn ni wọ́n ń kà ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ tí wọ́n máa ń sọ nílẹ̀ Yorùbá yìí àwọn ọ̀tọ̀ náà tó lọ kọ tíra wọ́n kọ tíra lédè lábáwá láti takò Islam tíra àwọn yẹn wà lórí tíra Islam tíra Islam tíra tó fi Islam ṣùgbọ́n ó dùn kó lẹ̀ tó bá ti sọ́ra ìdíwó fọ́ lóṣì wọ́n láti fi pé Islam àtakùnà bí kéèyàn sọ pé máa jájá bí kéèyàn sọ pé Jésù ò ní wá mọ́ ẹlẹ́dìn àwọn ọ̀tá náà ló ní ọ̀rọ̀ wọ́n fẹ́ gbé wọnú Islam láti bẹ̀sẹ̀ jẹ́ kò sí lé wọlé pọ̀lọ́wọ́ bí ìtọ́tẹ̀lé níbi ọ̀rọ̀ ṣẹ̀ríà rẹ̀ kò sí ẹni tó gbọ́ tó ẹni tí tako ṣẹ̀ríà Nàìjíríà gómìnà ló tako ni o ọba ló tako ni o ọmọwé ni o abẹ́ntí ọmọwé ó ti ẹ̀ yẹ ní gbogbo kápẹ́ àwọn oníṣẹ̀ṣe tí ẹ bá àwọn oníṣẹ̀ṣe wọn ò ní education kankan àwọn mùsùlùmí la mú kí wá àwọn Christian náà mú westernized education wa torí kò sí jẹ́ western education westernized kí ni education wọ́n fi tiẹ̀ bọ́ wọ́n á pè ní western education ìmọ̀ tàwa àkọ́kọ́ bẹ̀rẹ̀ ni kò possible fún mùsùlùmí kan nílẹ̀ Yorùbá ó gé ọwọ́ èèyàn kò possible ó lè gbọ́ wà mùsùlùmí kan àfikọ́ agree pẹ̀lú ẹ pé ẹ wá ní òfin ṣẹ̀ríà fún lọ́wọ́ àpò òbí yọ ọkọ̀ oríṣiríṣi ilẹ̀ Haúsá òfin ṣẹ̀ríà àti adáhùn wíìlì gbára fẹ́ lò gàgàgàgàgà èyí tó wà ní òfin gàgàgàgà lálẹ́ rí lò tí ẹ bá rí ara ilé ìgbìmọ̀ asòfin ká tó bá takò orí rẹ̀ burú wà náà orí ẹ̀ burú kí ló dé burú kí ló dé tó takò tó ọmọ wọ́n á fi tiẹ̀ kún wọ́n fi inú tí ń bẹ̀rẹ̀ lọ́dọ̀ tí náà kan wọ́n á gbé wá wọ́n á pè ní western education àwa ní education tí a mú wá ladá school level dé degree dé master dé professor àwọn kìsẹ̀ náà dé àwọn náà dá tí a náà lẹ̀ ẹ bá níbi àwọn ẹlẹ́gbọ́n lórí kìnìún dalẹ̀ sọ́tẹ́ ẹlẹ́gbọ́n bá takò ṣẹ̀ríà ọmọdé takò tó láyà ìmọ̀ta ní kílọ́mọ̀ pa ṣẹ̀ríà àwọn tí ń takò ṣẹ̀ríà yìí tó bá jẹ́ gómìnà ẹ̀tanú lè fọ́nú ẹ̀tanú pé wọ́n fẹ́ Islam àbí ìránṣẹ́ bẹ́ẹ̀ wọ́n ránṣẹ́ láti ṣọ́ọ̀ṣì àbí láti ibìkan pé mọ́jẹ̀ Islam ọ̀rọ̀ wọn mọ́ tẹ́ ẹ bá ọba ẹ̀mẹ́yẹ ọba ìní ọ̀kàwé gan bẹ́ẹ̀ bí ìbá sì kàwé bá mẹ̀káníkà ìjìnlẹ̀ ìrọ̀lọ́ rèé ṣe kí lọ́ọ́ jẹ́ mọ́ṣẹ́ jù lọ ìwọ gómìnà tí ìbá ìbá ọ̀fọ́nù kílómítà ọ̀rọ̀ bílẹ̀ àìlè èkó tí náà pèsè ìdá kìí ṣe lọ́yà tó ṣe common law lásán ní tó ṣe combine law lẹ́yìn náà àwọn afẹ́ fi ọ̀rọ̀ ìránṣẹ́ sẹ́yìn tẹ́ ẹ̀ta kò ṣẹ̀yà bóun ẹ̀ ṣe gbọ̀ tó ẹ̀ta kò ṣẹ̀yà tẹ́ ọ̀bẹ̀ Nigeria universities faculty of law ẹ̀rí ṣẹ̀yà law combine ẹgbẹ́ bí ṣe àwọn tó lọ sí school tó lọ sí law tó lọ sí ṣẹ̀yà lọ sí yàrá ọ̀bẹ̀ Nigeria university tí wọ́n bá dé kílẹ̀ ní wọ́n máa ṣe ní pàtẹ́ ní kò ṣẹ̀yà kí ló ti Nigeria fi sínú syllabus university wa. Number 2, that Islamic law Sharia law yìí ó náà fi pé kankan ní Islamic banking system tí wọ́n sì ń rọrùn rẹ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí ní Central Bank Nàìjíríà báńkì tó bí gbogbo báńkì tí ń bẹ Nàìjíríà tó wà lábẹ́ rẹ̀ ọ̀gá gbogbo àwọn báńkì ọ̀rọ̀rùn Islamic banking system gẹ́gẹ́ bí apá kan nínú Sharia Islamic law ẹni oṣù Sharia ó wà local government ọ̀kan pé Lagos State kẹ́fìlì àjọsìn pé Lagos State lájú wípé wọ́n ní customary law wọ́n ní common law tọ́jú ti kàn Christian customary law àwọn oníṣẹ̀ṣe a sì ní Sharia law tọ́jú ti mùsùlùmí náà Sharia law wọ́n bẹ́ẹ̀ nù Nàìjíríà constitution gàdàgbà pé any state ọ̀fẹ́ lọ Sharia káwọn mùsùlùmí tí wọ́n bá béèrè fún state náà ní kọ́kọ́ fún wọn gàdàgbà lọ́wọ́ àmì àwọn state bíi Delta tọ́jú Igbo state àwọn state tọ́jú Christian state Enugu nǹkankan gbogbo wọn pátápátá ni wọ́n lọ sí Islamic bank tí wọ́n fi Sharia law gbé kalẹ̀ láti lọ yáwó àwọn bíi state bíi mẹ́fà tó yáwó ní Islamic bank gbogbo àwọn state yìí ṣe Muslim state Christian state ni wọ́n ti di tẹ́ẹ̀bà ti jàǹfà ní Sharia wà wọ́n lọ́wọ́ jàǹfà ní ẹ̀tẹ̀rẹ́ àwọn sẹ́kẹ́ ẹ̀ máa ṣàtakò rẹ̀ àwọn tó ń lọ Sharia gan wọn ò tí ì lọ yáwó ṣé ọ̀rẹ́ ní àbákùrẹ́ mẹ́wọ̀n Al-Jaiz bank ti mẹ́mẹ́ bíi 2/3 àwọn tó wá register sí bank Christian ni wọ́n bí pastor kẹlẹ́ ìpè pastor Jaiz bank ọ̀nà pastor nìyí ìgbélé wọlé náà tako bí bàbá tí bá ṣe lọ́wọ́ ẹ̀sìn tako Islamic law Sharia law ọ̀nà ìgbé báńkì ilẹ̀ ọ̀nà gbogbo arúgbó fún ọjà àṣekínní o tẹ́lá ti fẹ́ jàǹfààní wa Sharia wa ìtọ́tẹ̀lé àtàfà àti ọmọ àti gómìnà àtọba àti ẹni tó bá rí ọjẹ́ tí ọmọ Sharia àtọ́ náà tako Sharia tí wọn ò lè yọ kúrò ní òfin Nàìjíríà tá a bá lọ kóòtù ọ̀dà padà pé Sharia wa kò sí tẹ́lẹ̀ sí òfin Nàìjíríà ni kò sófin Nàìjíríà kẹtẹ́ bí kóòtù kẹta ọ̀tàkù
bẹ́ẹ̀ náà òbí ọlọ́pàá wọn lọ́pàá kó mú wa tó pa gbèsè sẹ́ríà ọlọ́pàá òní èèmù àti òǹgò ní lẹ́wọ̀n tó ọlọ́pàá lè mú wa kò lè mú wa sẹ́ríà tẹ́ tó wú ilẹ̀ Yorùbá yìí wọ́n ń ṣe lẹ́kọ̀ọ́ wọ́n ń ṣe lóògùn wọ́n ń ṣe lọ́yọ̀ state wọ́n ń ṣe lọ́sùn wọ́n mẹ́mẹ́ lóṣogbo wọ́n mẹ́ ń wò ó kí wọ́n tó bẹ̀rẹ̀ àwa pè ní independent sẹ́ríà court ẹgbẹ́ sẹ́ àwa là ń dá ṣe lọ́dọ̀ ara wa ilé ayé wa sì ń dá àtúrú rẹ̀ ṣé tó expect ni wípé ìgbà tí òfin ti Christian sọ wípé ìyàwó kan tó fi ti mùsùlùmí sọ pé ìyàwó mẹ́rin tí bá ti wá fẹ́ fẹ́yàwó ọ̀dọ̀ ti ẹni kí n gbé wá ṣe ilé ayé tèmi kí ni ọmọ sọ ilé ayé tèmi ó expect wípé tí bá fẹ́ fẹ́yàwó sọ bẹ́ẹ̀ ní òfin àbábá bá láyé àwọn òfin tẹ́yìn ń lò sọ bẹ́ẹ̀ nú ẹ̀ ọ̀nà tẹ́yìn ọgbà kó ìyàwó ni tí bá fẹ́ pín ogún bí Islam ṣe kọ́ mi wọ́n á expect wọn lọ bẹ́ẹ̀ tí yóò kọ́ mi ṣé Christian ọba mi kọ́ ni kò sí kóòtù Nàìjíríà kan tó lè pé gún ju ṣẹ̀ríà kóòtù lọ tó lè pé gún mùsùlùmí o kò sí kóòtù ṣẹ̀ríà kan tó lè mójútó nìka àtàfẹ́fẹ́ àtàfẹ́ kọ̀ àtàfẹ́ mójútó ọmọ òrukàn tí ó kú fílẹ̀ gbogbo nǹkan ẹ̀pá tàbí ẹ̀sìn wọn kọ́ wa kò síbi tàbí lè lò ju ṣẹ̀ríà lọ ìtọ́ wá parí ẹ̀ tí ẹ bá ti wá ń bí ilé rẹ̀ kí ló dé tẹ̀síta kò sí àgán ẹ wà máa sọ̀rọ̀ òkonu ẹni wọ́n gèrí wọ́n ó gé orí wọ́n máa gé apá gbogbo tẹ́ máa sọ ẹ pátá a lè ṣe tó bá ṣe pé àwa la ní authority ṣùgbọ́n ti lé pé oríṣiríṣi èèyàn ló wà Christian wà ẹlẹ́bọ wà tẹ́mọ́ náà lófin tàwọn òfin wọn ni wọ́n lò fún wọn bí Nàìjíríà ti rí gẹ́lẹ́ nìyẹn Nàìjíríà ti ṣe òfin tó jẹ máa gé ọwọ́ ntọ́jẹ máa gé orí a sì gba Nàìjíríà ti ṣòfin tiẹ̀ tí ò lè jẹ́ kó rọrùn kan lo òfin inú ti ṣẹ̀ríà tá a bá fẹ́ lo òfin tinú ṣẹ̀ríà a jẹ́ pé a wà nílùú pé àwọn ṣẹ̀ríà ló nílùú níbi ìtọ́jẹ mọ́ èyí tó tóbi bí lápòjú lè ṣe láwọn Kánò kẹ̀kẹ́sẹ̀ bá mùsùlùmí níbẹ̀ torí pé tá a bá fẹ́ lo ṣẹ̀ríà bó ṣe wà ní òfin rẹ̀ àwọn tó wà ní house àwọn ni wọ́n dìbò wọ́n á sọ pé àwọn faramọ́ tí wọ́n bá ń dìbò lọ́tún náà mẹ́wàá ní gbogbo north wọ́n mọ̀ faramọ́ wọ́n mọ̀ ṣẹ̀ríà bàbá dìbò ń bà mẹ́wàá wọ́n mọ̀ faramọ́ àwọn wá tún wá lè dìbò kí wọ́n sọ pé àwọn fẹ́ fi ìdájọ́ mi kún àwa ò lè ṣe kílódé níbi báyìí àwọn Christian ní kóòtù tiẹ̀ àwọn ẹlẹ́bọ ní kóòtù tiẹ̀ táwọn bá fẹ́ lo òfin gígéwọ́ ẹlọ́mọ ẹgbẹ́ ọwọ́ mùsùlùmí tó bá faramọ́ tí mùsùlùmí tó bá sọ pé wọ́n faramọ́ gẹ́gẹ́ bó fi wá ṣe rí yóò lọ kóòtù tí yóò ti lọ lo ìtọ́ bá faramọ́ ẹgbẹ́ lè ṣe òrùn ẹlọ́bí náà lè rí bó ṣàlàyé fún yín ilé ìwé ìjẹ́ kò pọ́sibù fún mùsùlùmí kan nílẹ̀ Yorùbá yìí ó di ọwọ́ èèyàn kò pọ́sibù ó ní gbọ́wọ́ mùsùlùmí kan àfikún àgírí pẹ̀lú ẹ pé ẹwà ní òfin ṣẹ̀ríà fún yóò wà kóòdù bí yóò kọrí sí kíni ilẹ̀ Haúsá òfin ṣẹ̀ríà àti adáhùn ìbí tara fẹ́ lò gẹ́gẹ́gẹ́gẹ́ èyí tó wà ní òfin gẹ́gẹ́gẹ́gẹ́ la lè rí lò tí ẹ bá rí ara ilé ìgbìmọ̀ asòfin ká tó bá takò orí rẹ̀ burú ni wà náà orí ẹ̀ burú kí ló dé burú kí ló dé tó takò tó ọmọ ìwọ tó pẹ́ra mẹ́mbà ilé ìgbìmọ̀ asòfin wọ́n gbé kan wá síwájú ẹ̀ béèrè ní kí lẹ gbé wáyé ẹ ṣàlàyé ẹ̀ fún mi ọkọ̀ jẹ́ kó yí ọ̀nà kó tó wá sí yes or kí ni ọ̀dọ̀ lórí tí wọ́n sọ bẹ́ẹ̀ ẹ̀ bá ṣe parí ìjà bá ṣe gbogbo ibi mẹ́ta ní tìbí wọ́n ṣe gbégún wọ́n ṣe fẹ́yàwó wọ́n ṣe kọ́yàwó ẹgbẹ́ ìṣẹ́ àwọn kápọ̀ kankan yẹn pé àárín mùsùlùmí náà ọ̀kan Christian ọ̀kan lẹ́bọ ara ilé ìgbìmọ̀ asòfin òun náà takò yín nílé ìgbìmọ̀ asòfin ẹ̀kọ́ explain kí ni nǹkan ọ̀hún bá a gbọ́ sí ilé ìgbìmọ̀ asòfin bíi tí wọ́n bá takò wá àwọn tó takò wá àwọn ọ̀tá Islam ni àtàwọn ẹlẹ́gàn tí ò tiẹ̀ fẹ́ màlàyé tí wọ́n bá ilé màlàyé tí ìkẹ́kọ̀ọ́ sínú wọn tí wọ́n bá màlàyé wà lẹ́wọ̀n náà mú fíìmù lónìí tẹ́wọ́ àdìgbésẹ̀ ti níbi tiẹ̀ tí wọ́n lọ ó sì takò tàwa kí ló dé tí a fi wọlé báyìí àwọn aláwọlé àwọn mùsùlùmí ládàá ọ̀rọ̀ wa lọ́dà rú àlẹ́ ètò ni a sì béèrè bóòní lọ́pàá gọ́ọ̀mẹ̀tì kan lẹ́kọ̀ọ́ kọ́sí olóṣèlú lò lókọ́ wà ní òfin ni tí ìbá mi lókọ́ wà ní òfin ni tá a bá béèrè bí wọ́n gbọ́dọ̀ fa ọ̀nà tí wọ́n gbà fún wa ni pé a ṣe sùúrù kájẹ́ káwọn ilé ìgbàsọ̀ tó jókòó bẹ́ẹ̀ ká ẹ̀sìn bẹ̀rẹ̀ fún wọn wọ́n ti wá yé wọn fún wa sọ yes kò sọ no kò sẹ́ni tó bẹ́ẹ̀ láti ṣe no tó bá sọ pé no a jẹ́ wípé ó ṣẹ̀ tanú nu ìbò tí ń bọ̀ yóò pa àwa náà lè àwa náà wà ní dìbò fẹ́ tí ó ṣe no àní dìbò fẹ́ tó ṣe kí ni o ẹni tí ó ṣe yes láti kí ni láà dìbò fún táàbà wá lè dìbò wọn ajẹ́pẹ́lá kúra kú tí ń bẹ láàrin wa ọ̀tàn láàrin wa wá dáná ìjọ àlèkè àmọ́ ọlọ́run àbí alẹ́ ìjọ àlèkè àmọ́ ìjọ ń parí ọ̀rọ̀ ní síre ìparí ẹ̀ ní àwọn ará Gaza wọ́n ní Trump sọ pé kó ará Gaza kó mìíràn wà gbogbo ilẹ̀ lábàá ti tako àwọn ilẹ̀ àwọn Christian gan Christian country náà tako pé òṣèlú ọkọ̀ kó ọkọ̀ mbẹ ẹ̀fọ́ kan balẹ̀ yìí tí ń jó lamẹ́ríkà kò ní yé jó kò ní yé ba dúkìá wọn jẹ́ àgbàtà náà bá sinmi àti ba dúkìá onídúkìá jẹ́ gbogbo tó bàjẹ́ ní Gaza lónìí bọ́ǹbù Amẹ́ríkà over 90% weapons tí Israeli lò tó fi gba gbogbo Gaza jẹ́ tó fi pa èèyàn about 50,000 tọ́mọ kékeré ibẹ̀ lọ síbi 20,000 ẹgbọ́n mi bọ́ǹbù Amẹ́ríkà ni tọ́lọ́ bá wá fi náà ju Amẹ́ríkà náà báwọn ó pa òwe fún ni támẹ́kà ọ̀bà stop tó ju bẹ́ẹ̀ lọ kọ́mọ retí ẹ̀ torí Ọlọ́run ò ní fi àwa olùgbàgbọ́ òdodo lẹ̀ àkókò gbìjà wa subhana rabbika rabbil izzati amma yasifun wa salamun ala alhamdulillah.